tẹ́yìn ẹlẹ́bọ bá mọ̀ kó da yín lójú ẹ accept debate pẹ̀lú mi náà kí lẹ̀ ń sá fún. mo ṣe wá challenge yìí mo wá challenge gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn Kiriyo tí wọ́n ń jáde sórí nẹ́ẹ̀tì yẹn náà especially nílẹ̀ Yorùbá èyí tán bá bí dáa nínú àwọn náà tẹ́ bá mọ̀ pé bí táwọn ń pèpè sí àti tí wọ́n sọ ń pa Islam yẹn dá wọn lójú kí wọ́n accept debate mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tí a bá wo àkọlé ètò yẹn a rí pé tí a fi síbẹ̀ náà ni pé my challenge to all Elebo and Christians. ẹ jẹ́ ká sáré gbọ́ ọ̀rọ̀ tí ọ̀kan nínú ọmọ Elebo yìí tí ó sọ náà tá a bá wá gbọ́ tán inshallah ta'ala a máa wá tẹ̀síwájú. èèyàn wáyé ká gbọ́ nǹkan tí ẹmọ ẹrú lárúbáwá yìí sọ ó ní why can't you face some Islamic scholars instead of this and see your life. ó dà ẹ̀yin ṣèyíkì mo wá ti jáde báyìí ó tẹ́ bá tó bẹ́ẹ̀ jáde kẹ́ ẹ wá sọ pé àwọn nǹkan tí mò ń kà àwọn nǹkan tí mò ń sọ wípé kò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ gbé fídíò mi sẹ́ẹ̀ kẹ́ ẹ gbé sókè kẹ́ wá ní nǹkan tárákùnrin ìsọ́nbí o bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o báyìí ló ṣe rí o tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ jáde kẹ́ sọ pé nǹkan tí mò ń sọ pé kò rí bẹ́ẹ̀ àti wípé a ti wà ní live tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ̀yin ẹ wá mo mọ̀ pé ẹ lè wá sórí arákùnrin àwọn ṣèyíkì ẹgán mọ̀ yìí pé nǹkan tá à ń sọ mọ̀ pé òdodo ni torí ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹ̀rí ní tọ̀dọ̀ tiwa bá àwọn ṣèyíkì ẹ wọ́n máa ń sọ̀rọ̀ àwọn òkè nẹ́ẹ̀rí fún nǹkan tó máa sọ wàá kàn máa gbọ́ ẹ Muhammadu bó ṣe ń lọ ó kàn forí igi kan ẹ̀rí ẹ̀dà kò sẹ́rì ẹ̀yin èèyàn wa ṣe rí ìwé tí mo mú dání yìí irọ́ lásán ni ìwé yìí irọ́ lásán ló wà ń bẹ̀ ìtàn Ìjàpá àti Yánrinbo adé ń ṣeré gélé adé ń gun kẹ̀kẹ́ níbi tí ẹlẹ́yin jókòó òun ló wà ní ìwé yìí o àwọn ọ̀tàn Ìjàpá àti Yánrinbo tí ó kàn wá Muhammadu ó ń ṣe ogun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ sí sánmọ̀ ó ń ṣe irọ́ lásán òun ló wà ní ìwé yìí ṣé wàá rí ìwé yìí kò sọ ìtàn ilẹ̀ Yorùbá ìtàn àwọn ọmọ Lárúbáwá ló wà ń bẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé ìwé yìí kò sí fún wa. náà gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe gbọ́ àwọn claims ẹ̀ sọ àkọ́kọ́ ń bẹ̀ ni pé ìkan náà ọmọ ìyá tí a jọ jẹ́ mùsùlùmí challenge ẹ̀ pé ó wá tí ò jáde sáwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́sìn ó wá nípò òun challenge wa àkọ́kọ́ náà káwọn mọ̀ tán mo ti challenge yín ti pẹ́ mo even though gan mo challenge wọ yìí gan fún rẹ̀ tí mo dẹ̀ tag ẹ̀ ó jáde so ẹ jẹ́ ká tún wá gbọ́ bá ẹ máa wá gbọ́ dáadáa báyìí nísìn tẹ́ ẹ bá gbọ́ tẹ́lẹ̀ ẹ lè mọ́ gbọ́ gbogbo tí mo ń sọ ń gbà yẹn kẹ́ máa gbọ́ nísìn sọ àkọ́kọ́ náà ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ dáadáa ó ní pé àwọn àáfàá ń bẹ̀rù òun wọn ò lè jáde sóhun torí pé wọ́n mọ̀ pé tóun sọ òdodo ni so pé tó bá wá dá wa lójú ká sọ pé rọ́ lòun pa èmi mo wá ń sọ fún ẹ báyìí nísìn pé èmi tó bẹ́ẹ̀ o irọ́ lòun pa pẹ̀lú ogun tó ń sọ ibùdó tó tún kílẹ̀mù lórí alukur'ani nínú fídíò tó ṣe yìí gangan fún rẹ̀ irọ́ ló tún pa òpùrọ́ ni ẹ́ tó ti yẹn sìn ó wá ní táwọn àáfàá bá wá tó bẹ́ẹ̀ kí wọ́n jáde sí ẹ èmi wá ti jáde sí ẹ mo ti jáde sí yín ti pẹ́ kìí ṣèṣin mo tún wá ń tún jáde sí ẹ mo wá ń tún ẹ challenge báyìí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mi Ẹlẹ́bọ pé tẹ́yin náà bá tó bẹ́ẹ̀ tí wọ́n bá bí yín dáa tẹ́ ẹ̀ mọ̀ pé tẹ́ ń sọ dá yín lójú nípa Islam tẹ́ ń sọ dá yín lójú dáadáa àti bí tẹ́ ń pè wá sí tó jẹ́ kó dá yín lójú tẹ́ mọ̀ pé jiná dáadáa lórí ẹ̀ tẹ́ mọ̀ pé tẹ́ ń sọ yẹn ní confidence lórí ẹ̀ ẹ jáde tán bá bí yín dáa ẹ jáde wá bá mi ṣe debate especially ìwọ yìí so wá dìkẹ́ wá ṣèwọ nìkan máa wò dáadáa mọ́ àǹfààní tí mo fẹ́ fún yín mo fún yín láǹfààní 3 slots inshallah ta'ala kó ba lè mọ̀ pé ó dá wa lójú dáadáa bí táwọn ń pèpè sí mo fún yín ní 3 slots ìwọ àtàwọn méjì ẹ wá ní kúnra kẹ́ pé mẹ́ta ẹ help ara yín dáadáa ẹ wé èèyàn kan tó bá gbóná dáadáa nínú ẹbọ tẹ́ ń pèpè sí náà kẹ́ wò náà sẹ́gbẹ̀ẹ́ kẹ́ lè pé mẹ́ta yẹn so ti yẹn sìn so ìwọ àti bóyá náà colleagues ẹ tẹ́jọ́ ń pèpè sí tẹ́ ń pè síbi tẹ́ ń pè sí yẹn ìwọ èèyàn àtàwọn méjì tó bá jẹ́ pé gbogbo yín náà tẹ́ bá mọ̀ pé good dáadáa níbi tẹ́ ń pèpè sí àti bí gbogbo tẹ́ ń claim nípa Islam yẹn náà mo sá fún yín ní 3 slots inshallah so lórí èmi nìkan tó bá bí yín dáa tẹ́ mọ̀ pé tẹ́ ń pèpè sí dá yín lójú ó yẹ jáde fún ẹ wá ṣe debate pẹ̀lú mi so wọn kó láwọn àpò lè jáde èmi ti wá jáde sí ẹ báyìí sìn so èmi ti ń challenge yín ti pẹ́ náà kì í ṣe sìn mo tún wá ń tún ẹ challenge yín sìn àtàwọn yòókù ẹ pé tó bá bí yín dáa tẹ́ mọ̀ pé tẹ́ ṣe dá yín lójú ibi tẹ́ pèpè sí ó dá yín lójú tẹ́ mọ̀ pé rọ́kọ́lẹ̀ ń pa fáwọn èèyàn tó bá bí yín dáa ẹ jáde kẹ́ wá ṣe debate pẹ̀lú mi so bóyá máa jẹ́ nìyẹn so òun sọ pé Kùránì pé irọ́ ló wà ń bẹ̀ ẹ́ kíníkà ló wà ń bẹ̀ tó bá bí ẹ dáa tó mọ̀ pé irọ́ ló wà ń bẹ̀ tí wọn náà mọ̀ pé tó ń sọ òdodo ló ń sọ jáde kó wá ṣe debate pẹ̀lú mi so bọ̀ kó wá ní ká máa bọ̀ wá ká máa bọ̀ wá bá yín lórí péjì no
já ìwọ kan accept ó lè jórí péjì yín náà la máa lò bó accept debate yẹn mo fi gbogbo tó bá lò gbàgbọ́ yẹn ṣá lè fi bẹ́ẹ̀ ṣá mo sá bẹ́ẹ̀ mo bí àwọn yòókù yín náà ẹ bá ń bẹ́ẹ̀ dáadáa kó gba challenge mi tó ti yẹn sìn so bóyá máa jẹ́ nìyẹn tó bá jórí péjì yín náà la máa lò bó ẹ kọ́kọ́ accept debate náà pé mo fẹ́ ṣe debate pẹ̀lú yín ẹ̀yin méjì bóyá àwọn nìkan náà ló wá fẹ́ jẹ́ o bóyá ẹ̀yin mẹ́ta lẹ fẹ́ múra yín o ẹ sọ ẹ announce ẹ pé ẹ fẹ́ ṣe debate pẹ̀lú mi inshallah ta'ala àwa amúdéètì kìí ṣe àwọn èsì àgọ̀ tó ti yẹn sìn mùsùlùmí ò kí ń gọ̀ ń tiwa àwọn tí nǹkan ò yé náà máa wá ń bá yín tí n bá tiẹ̀ máa wá bá yín lórí péèjì yín náà pẹ̀lú condition pé a ti kọ́kọ́ ní agreement pa fẹ́ ṣe debate ni debate tá a wá fẹ́ ṣe yẹn a ti ní bá a ṣe fẹ́ bó ṣe fẹ́ ṣe kí ni bó ṣe fẹ́ lọ tòun tá ń pè ní èèyàn gùdù nìyẹn tẹ́yìn ẹlẹ́bọ bá mọ̀ pé ó da yín lójú ẹ accept debate pẹ̀lú mi náà kí lẹ̀ ń sá fún. bẹ́ẹ̀ náà bí mo ṣe wá challenge yìí mo wá challenge gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn Kiriyo tí wọ́n ń jáde sórí nẹ́ẹ̀tì yẹn náà especially nílẹ̀ Yorùbá èyí tán bá bí dáa nínú àwọn náà tẹ́ bá mọ̀ pé bí táwọn ń pèpè sí àti tí wọ́n sọ ń pa Islam yẹn dá wọn lójú kí wọ́n accept debate mi so kò jù báyìí náà lọ máa ṣàlàyé.